ṣe ló ń lọ báyẹn bó ṣe rí wa ó lọ báyẹn ni ìyẹn ní àfọ̀fò yẹn ọlọ́run ó lọ bẹ̀ yẹn ni olórí búkú ló ti pe àwọn wèrè tó wà ní Ẹgbẹ́dá yẹn. Mo ti rí ẹyẹ èèyàn mi ẹ wò olórí búkú àwọn Fúlàní wọ́n mọ̀ wá bá mi jà ní o wọ́n sá mi bàjẹ́ ẹ̀yẹ má jọ kò nídìí wọ́n sá mi gan wọ́n sá mi ní ìsàkúsà kò nídìí àbí ṣe ti rí wọ́n sá mi ìsàkúsà tán yín ẹ wò ó nìyí o àwọn Fúlàní ni o ẹ bá mú aṣọ yẹn dà ẹ jẹ́ kán rí ní àjọláyọ̀ ní mùsùlùmù ni o àwọn Fúlàní wọ́n sá mi bàjẹ́ ẹ wò ó gbọ́wọ́ mi ẹ wò ọwọ́ mi wọ́n sá mi débi pé ṣe ti rí ẹ wò bá ṣe sá mi tí wọ́n sá mi ní àdá wọn gan ẹ̀yin náà rí nǹkan o adẹ̀ sanwó security orí ibú o àwọn àgbò òfò àwọn àgbà àdánù nílẹ̀ Yorùbá wọ́n ń gbà o ẹ wo nǹkan ṣe ti rí wọ́n sá mi lásán bàjẹ́ ni o ẹ bá máa sọ yẹn wọ́n sá mi lásán bàjẹ́ ni o tèmi ní ó fi sòpin wọ́n máa nara wọn ànàsáré ni ẹ wo nǹkan ẹ wo ẹ̀jẹ̀ ṣe ti rí àwọn Fúlàní ló sá mi báyìí o ṣe ti rí àwọn Fúlàní ni o ṣe ti rí àwọn Fúlàní ni o ẹ wo nǹkan àwọn Fúlàní ni o Fúlàní ló sá mi báyìí o ẹ wo nǹkan Fúlàní ló sá mi báyìí o Fúlàní ni o. ẹ tí ń wò pé kí ni mo fẹ́ sọ kí lè wò pé mo fẹ́ sọ mi ò ní sọ̀gọ́ kan tayọ pé ṣó ń kílí ẹ̀ ọmọ Yorùbá ṣó ti ń kílí ẹ̀ eléyìí ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ báyìí ni November 3rd 2024 ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ní àárọ̀ yìí ní Nigerian time according to the time tí wọ́n ń lò Nàìjíríà àkúsinmi èní ìsinmi ayọ̀ lèmi àti yín máa sinmi àní sinmi lékú lọ́wọ́ àní sinmi lárùn lọ́wọ́ ṣé ń gbọ́ wọ́n ṣàbàjẹ́ according to bá a ṣe gbọ́ o wọ́n ní bọ̀bọ́ yìí náà jẹun kánú ó ti yé yín àwọn oúnjẹ yẹn wọ́n lòun náà ìdè ṣe ti yé yín wọ́n lòun náà jẹ nǹkan kánú ló jẹ́ kó mọ bẹ́ẹ̀ yẹn if not àwa ti máa cast course láàárọ̀ yìí wípé wọ́n spinal lost again wọ́n ṣàbàjẹ́ wọ́n ṣe o nílẹ̀ Yorùbá báwo ni weekend yín ná ṣé weekend yín sẹ́lẹ̀kẹ́jọ ṣó wà ókè pẹ̀lú yín the best thing that they ṣe ni pé kẹ́ share video yìí because àwọn people yìí wọ́n tún lè padà wá àbí wọ́n ní padà wá kí àwọn ará àdúgbò yẹn kó má fi ojú méjèèjì sùn tó tó bá wọlé tí wọn ò bá ríyàn pa wọ́n máa padà wá fídíò kan mò ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́ kọ́lọ́hún jẹ́ kẹ́ni tó ní fídíò yẹn kó rìlíìsì ẹ̀ fún mi bàbá wa kan àgbẹ̀ ni wọ́n ọdẹ ni wọ́n ní wọ́n ti ń wá fún bàbá yẹn tipẹ́tipẹ́ ṣùgbọ́n wọ́n ń bá bàbá lákọ ọmọ àbí ìbọn o akọ ni wọ́n ń bá bàbá wa yẹn ó wá dijọ́ kan wọ́n náà wọ́n Fúlàní ìwà ìyá wa bóyá 16 àbí 14 I don't know mo wo fídíò yẹn mo ẹni yẹn tó bá ti yọ̀ǹda fún mi màá gbé wá fún yín so wọ́n tó bá ti subscribe sí YouTube channel yìí ṣáà subscribe sí YouTube channel yìí wẹ́rẹ́wẹ́ kò lè tẹ thumb up lórí show yìí kó lè ba àárín ni kò comment lórí tó bá gbọ́ tí bọ̀bọ̀ yìí sọ mo tẹ́ ń gbọ́ lẹ́nu ẹ̀ sójà ti yé yín àwọn kan tó ń sọ lẹ́nu ẹ̀ because wọ́n tó ń ṣe ó bú ṣìláàmù àwọn orúkọ tó dá wò lẹ gbọ́n bẹ̀ bàbá wa yìí wọ́n wá gbé wọn wọ́n wọlé wọ́n yin tà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  rí àwọn kíni tàtàtàtàtà yẹn lára bàbá even though kò wọlé bẹ̀ tó fi àmì kékèké sí
wọ́n dẹ̀ ṣá bàbá ṣàkàṣàkàṣàkàṣàkàṣàkà ìgbà tí kò wá tó wọn bàbá wọ́n padà ṣe kinní kan fún bàbá o ẹ bá mi guest sí comment section nǹkan tẹ́yin bá mọ̀ àbí tẹ́ bá lérò let's see ọmọ Yorùbá if you can guess well ẹ guest sí comment section nǹkan tí wọ́n padà ṣe fún bàbá yẹn mo sọ fún yín pé lórí page you are free to your opinion lórí Yorubawuyi platform you are free to your opinions ẹ lè kọ opinion oríṣiríṣi sí comment section ọmọ Yorùbá we must join our hands together to make Yorùbá great again anything tó máa fa ìdọ̀tí àkóbá wàhálà fìtínà fún wa nílẹ̀ Yorùbá a gbọ́dọ̀ pawọ́pọ̀ kájọ make sure wípé nǹkan yẹn ò gbérí àtẹ́rì àwa ò níbi méjì tá máa lọ àti ìbú àtòrò tèmi ọmọ Yorùbá ni mí èmi ò níbi kankan tí mo fẹ́ lọ bàbá Ọbásanjọ́ ti sọ̀rọ̀ sẹ́gẹ̀lẹ́sẹ̀ǹgẹ̀ ẹ bá mi guess nǹkan tí wọ́n ṣe fún bàbá yẹn sí comment section o if you have not subscribed to this YouTube channel better subscribe torí tí bọ̀bọ́ yìí náà tó bá ṣe ń lọ máa mú wá fún yín àárọ̀ yìí ló ṣẹlẹ̀ ẹ kà bọ́ọ̀lù ní bàbá Ọbásanjọ́ náà. So it's not me to teach them, but if they want me to teach them and they ask me, not the way you are asking me now because you know some of the answer before you ask me, but they will come, anybody. Well, I wanted to get debt relief. I was going around the world. I was looking for those who will help me. Fídíò pọ̀ nínú fídíò yìí gan tí máa sọ̀rọ̀ lórí ẹ̀ tí máa yànnàná ẹ̀ fún yín bàbá Ọbásanjọ́ ní tí Tinubu bá ṣe Tinubu ọ̀dà ọkọ̀ Tinubu o ẹ má yẹ ká lọ síbẹ̀ ẹtì mẹ́ntọ́ ń bá wí àbí wọ́n ní tí wọ́n bá fẹ́ kí àwọn kó àwọn bí wọ́n ṣe máa ṣe ìjọba Nàìjíríà wọ́n ní kán pọ̀n sí àwọn abẹ́ẹ̀rọ Ọlọ́run kábíyèsí ẹ Ọlọ́run ẹgbẹ́ títóbi fọ́lọ́run ọba ẹ bá wa gbé títóbi fẹ́lẹ́dùmarè bàbá Tinubu bàbá Ọbásanjọ́ ní pé tí wọ́n bá fẹ́ kí àwọn kó àwọn bí wọ́n ṣe máa ṣe ìjọba wọ́n ní kán pe àwọn kán wá béèrè lọ́wọ́ àwọn ẹ bọ́ra òwú tùálẹ̀ o bàbá àgbàlagbà oyè àwọn náà fẹ́ kó àwọn bọ́n máa ṣe ìjọba nísìn bàbá ṣalágbádá àbí wọ́n tún ṣe ológun èèyàn ọmọ Abẹ́òkúta àmì gbogbo èèyàn ọmọ Ògùn state generally àkọ́kọ́ bẹ̀rẹ̀ lórí tiyín ẹ má fi ẹjọ́ ṣe ìgbín o ẹ dẹ̀ má ṣe àbòsí tí bàbá Ọbásanjọ́ ṣèjọba lọ́wọ́ àwọn dáradára tí bàbá ṣe fún wa torí ẹni tó máa dá aṣọ fún ni tọrùn ẹ̀ la máa wò ẹ bá wa kọ sí comment section ẹ lè kọ 1000 comment ìyá mi kan wà tó yẹ pé comment wọn ó máa ń pọ̀ gan lórí page mi ẹni fídíò tó bá ti wò báyìí ọmọ ẹni tí wọ́n bá ti wọ́n kọ comment wọn akọ yẹn wọ́n lè kọ comment 20 ẹni tẹ́ ń wò wá comment yẹn tó kàn máa ṣe ni pé ó máa help fídíò láti grow ni láti jẹ́ kí many people rí kí àwọn ọmọ Yorùbá rí bí tá a bára wa dé bí tá a dé dúró báyìí nílẹ̀ Yorùbá tẹ́ bá ti wọ́n tẹ́tí ń tẹ thumb up yẹn èyí tẹ́lẹ̀ tí subscribe ẹ subscribe bẹ̀tẹ̀ bá kọ́kọ́ bá mi wo ẹ̀gbẹ́ mi bẹ̀tẹ̀ tẹ́ wà nílùú òyìnbó tẹ́ fẹ́ send owó sílé ẹ lọ download tap send app tẹ́ lè fi send owó sílé ni ẹni owó tẹ́ bá fẹ́ ṣẹ́ ni o tẹ́ lè fi send ẹ̀ sí Nàìjíríà ìlú ti lé nísìn àtẹ̀yìn tẹ̀ ń ṣe project àtẹ̀yìn tẹ̀ ń ṣe gbẹ̀ iye tẹ́ bá fẹ́ send sílé app yìí lẹ̀ lè lò ó wà safe ó wà secure ẹ̀ ní the third party ó tún fast tẹ́ bá ju owó sílé báyìí direct deposit àkáǹtì onítọ̀hún ló ń lọ straight kò sí pé ẹnìkan wọ́n àìṣẹ̀ lọ gbà níbì ẹ má wàá gbàgbé tẹ́ bá ti kọ́kọ́ fẹ́ ju owó yẹn kódà kó jẹ́ pé sílè kan $1 lẹ fẹ́ jù ẹ rántí lo promo code mi Abiola TTS tẹ́ bá lo promo code mi ẹ assist brand mi ni tẹ́ bá wá lò lákọ̀ọ́kọ́ tẹ́ bá kódà kẹ́ ju £1 sílé àbí €1 ẹni owó tẹ́ bá jù sílé kó jẹ́ ẹyọkan báyìí tẹ́ bá ti forúkọ mi sẹ́yìn náà gba bonus owó ni ẹ gba bonus in cash ẹ̀ tẹ́ bá tún send yẹn sí kò ní ṣépè fún yín bàbá Ọbásanjọ́
ẹ jẹ́ á generalize ẹ̀ gbogbo ọmọ Yorùbá pátápátá ohun tí bàbá Ọbásanjọ́ bá ṣe fún wa during time tí wọn ẹ bá mi kọ sí comment section. Mo ṣe fídíò kan tí mo ti béèrè lọ́wọ́ yín tipẹ́tipẹ́ pé why tó yẹ pé tí wọ́n bá kú òun bẹ̀ tán náà máa ń padà wá pé àwọn ní advice nígbà tí wọ́n wà ń bẹ̀ kí ló táwọn ò kí ń lè rí ṣe èmi ò ní bàbá Ọbásanjọ́ ò rí ṣe o ẹ̀yin ọmọ Yorùbá lè bá mi kọ sí comment section àwọn nǹkan tẹ́ rí bí àtẹ̀mí ò rí wípé wọ́n ṣe ẹ bá mi kọ sí comment section tó gbà táwọn wà ń bẹ̀ a rí gbogbo tí wọ́n ṣe but nísìn wọ́n fẹ́ assist àwọn ìjọba tó wà ń bẹ̀ nísìn okay fine ẹ̀yin ìjọba tó wà ń bẹ̀ nísìn bóyá kẹ́ ẹ pé bàbá Ọbásanjọ́ àbí alpha iná àtẹ̀tù fẹ́ ṣiṣẹ́ pọ̀ ọlọ́mọ ẹ̀kí Nàìjíríà blow iná àtẹ̀tù iná ẹ̀mọ̀ kan tó ń pè ní ẹ̀tù pẹ̀lú iná wọ́n fẹ́ kó láàbò Elédùmarè á ṣàánú ẹ ṣe pawọ́pọ̀ kẹ́ sọ̀rọ̀ nípa Yorùbá Nation ẹ̀yin bàbá wa ẹ ṣe pawọ́pọ̀ ọgbọ́n ọnú tẹ́ ẹ níyẹn tí wọn ò jẹ́ kẹ́yìn rí lò lásìkò tiyín tẹ́ fẹ́ kọ́ àwọn ìjọba tó wà ń bẹ̀ nísìn ẹ ṣe pa ọgbọ́n ọnú yẹn papọ̀ ká fi gba ilẹ̀ wa àbí ọ̀tá la jẹ́ fún yín ẹ kàn déédéé láìkì àwọn ọmọ Yorùbá ni kò sí wàhálà ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí ẹ kù sí ní òpin ọ̀sẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ bá mi share fídíò ẹ wá jókòó dáadáa torí fídíò ìgbà tí mo wò mo sunkún níjẹta many of us láti rí fídíò yẹn àyè ṣe yẹ kan láti gbé wá ni mi ò lè ṣe fídíò lórí ẹ̀ níjẹta tí má ṣe fídíò lórí ẹ̀ màá bínú jù ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ sọ akálòlò ní mí akálòlò tó bá dẹ̀ bínú tí bá ti wọ jí àbáyé kò kí easy àti wọ reverse àti tó bá fi mí sínú tíra ló kù. I don't know why. For goodness sake. This is so hard. This is so hard. This is now. Nothing. You can never be the problem of Nigeria now. Wait now, Kai. You are not the one to dictate to us now. Guys, you are not good. Wait. We don't do our school fees. We don't have any. When they tell me they leave our money at your account, no school fees, nothing. These people we are just 90-something years. That's these days. That's what the children say. My case is different than a mature woman. What is Hello. Please, maybe the recording can just stop for now, please. Let's just take a picture and see what to do. Let's just organize ourselves. Many video wà nínú show yìí tí mo fẹ́ show fún yín gan. Many video, but I don't want to get emotional again. Ẹ pé mo ń wo lẹ́lẹ̀. Baba Tinubu, you are losing it. Ká tiẹ̀ ní pé àwọn kan bóyá opposition parties ni wọ́n ní ká mọ̀ yìí bọ́ta. Kó máa lọ mi flag, kó máa lọ ṣe kíní kan. Baba Tinubu, these are children. 12, 13, 14 years old children. Abiyamọ lèmi náà. Gbàdúrà kí kankan yọ sọnù. Wọ́n wá ní justice tó fẹ́ dájọ́ àwọn ọmọ yẹn. Ó sá kúrò. Ó dà pé obìnrin gan ni justice wọn. Adájọ́ wọn ló sá kúrò. Ìbá má sá lọ. Ìbá jókòó. Máa dá ẹjọ́ àwọn ọmọ yẹn. Báwo ló ṣe máa wò wọ́n ná? No.
ṣó máa fi àwọn ẹ sí pé táwọn ẹ bá jẹ́ ọmọ òun àbí ọmọ òun. Kí ni ẹ̀bi àwọn ọmọdé yìí? The first ẹ̀ṣẹ̀ tí àwọn ọmọ yìí ṣẹ̀ ó ní wípé wọ́n jẹ́ ọmọ Nàìjíríà. That is just the first ẹ̀ṣẹ̀ tí mo mọ̀ pé wọ́n ṣẹ̀. Ó ní pé wọ́n bí wọn sí Nàìjíríà. Who is to be blamed? Ṣé ìyá àti bàbá wọn tí wọ́n wò sùsù tí wọ́n bí àwọn ọmọ yẹn sí Nàìjíríà ni wọ́n ṣe ìkà ni? Tàbí ìjọba tó gbà kí àwọn ọmọ yìí ní October 1st tí wọ́n ṣe protest end bad government? Ó yẹ kí àwọn ọmọ yẹn wà ní school. Ilé ìwé ló yẹ kí àwọn ọmọ yẹn wà. Ṣé ìjọba tó kọ̀ láti fún àwọn yìí ní free education? Ìjọba tó kọ̀ láti provide fún àwọn ọmọ yìí? Àbí ìjọba tó kọ̀ láti jẹ́ kí ìyá àwọn ọmọ yìí, bàbá wọn, kó máa live in poverty even though ilẹ̀ Haúsá ni wọ́n ti wá? Even though Buhari náà ṣe ó lè mọ́ wọn lé Haúsá ni. The only thing tí wọ́n lè support ni àwọn agbésùnmọ̀mí, àwọn ajínigbé. Ṣé àwọn ni ká blame ni? Ṣé ìjọba tó kọ̀ tí ò fún àwọn ọmọ yìí ní orientation ló yẹ ká blame ni? Tàbí àwọn opposition parties? I don't want to say opposition parties because who are those people taking the vulnerability of these children? Ta ló sọ àwọn ọmọ yìí di bí wọ́n ṣe dà? Táwọn wo ni wọ́n ń lò wọ́n? Àwọn ọmọ wo ni wọ́n bí àwọn ọmọ tí wọ́n wá ní káwọn ọmọ kan lọ sí ogun bóyá kú kó kú? Má ṣì mí gbọ́wọ́ tó ń wò mí. Tó bá pé ilé ìwé wà tí àwọn ọmọ yìí lè wà, wọ́n ti kọ́ wọn ní àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan. Pàṣọ kọrin kan, ó ní gbogbo làgò mọ́lẹ̀ owó ni kò tí sí. Tówó bá dé kò ní lè làgò mọ́lẹ̀ o. Ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́ mi. Tí àwọn ọmọ yìí bá live well gẹ́gẹ́ bí children ṣe live ní a well working country, ṣé àwọn ọmọ yìí wọ́n á kó flag lé wọn lọ́wọ́, wọ́n á jáde? So lè kó flag Nàìjíríà lé àwọn ọmọ Amẹ́ríkà lọ, àwọn ọmọ England pé ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo pé ìjọba Nàìjíríà wá gbàjọba o? Will they do it? Where will you see them together then? 12, 13, 14 years. Mama Folashade Tinubu, are you seeing this? Mama Olúrẹ̀mí Tinubu, are you seeing this? Ṣèyí Tinubu, are you seeing this? Tinubu family, ṣé ẹ̀ bá bàbá sọ̀rọ̀ ṣá? To me, if I will advise Baba, ká tiẹ̀ ní àwọn kan ni wọ́n lo àwọn ọmọ ẹ̀. Ni wọ́n fẹ́ sọ wọ́n dìdàkudà. Wípé ìjọba yín ò dáa o. Wọ́n pe àwọn ibìkan ní Jọ́fẹ́níà tí wọ́n wá kó àwọn ọmọ sí níbi bíi. Ọmọ tó bá fẹ́ ṣe bákan. Kí n tó lọ síbẹ̀, ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ tí lọ́ọ̀yà yìí sọ. Came with some of their these boys that we brought to the court today. All of them are adults. Hey! Most of them are married men. Eh? None of them is a minor. Some of them are university graduates. The small kids you are seeing here, they came with some of their parents to come and greet their loved ones. They are not even the real suspect standing trial in this case. These boys were arrested in Kaduna and Zaria. Imagine the level we find ourselves now. Do you know how much it costs us to be at this level of a democracy in this country? These young boys are trying to destabilize Nigeria using the Russian flags and other countries, calling on the military to remove our president. Is it fair to even these boys that we brought to the court today? Ojú wọn lẹ ń wò yẹn o. Àwọn married men. Àwọn university graduates. Na person papa dey talk o. This man go get children for house o. Abi no go get children.
Tinubu ẹ lè má rí táwọn èèyàn ń sọ, ẹ lè má gbọ́ táwọn èèyàn ń sọ, ṣùgbọ́n mo mọ̀ pé àwọn ọmọ yín wọ́n ní PA ẹni mídíà kìíní kan wọ́n á sọ fún táwọn èèyàn ń sọ. Ohun tẹ́ bá rí sí tí agbẹjọ́rò yìí sọ, ẹ bá mi kọ sí comment section. Fortunately, Tinubu family, bóyá ìyàwó àbọ̀ ọmọ wọn lè come across fídíò yìí. Ohun tẹ́ bá rí sí tí lọ́yà yìí sọ, àwọn ọmọ tó jẹ́ university graduate yìí, àwọn ọmọ tẹ́ ń wò yẹn, kábíyèsí Ọlọ́run tó tó ẹ Ọlọ́run. Ṣé ẹ ráyè Nàìjíríà? Mo ń bọ̀ ní o, mi ò tí ì dé. Mo wá fẹ́ fi nǹkan tí kinní sọ hàn yín, kò fọ́ọ̀nì rárá. IGP, Inspector General of Police náà sọ̀rọ̀. IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun, Káyọ̀dé Ẹgbẹ́tókun, Inspector General of Police. Wọ́n ní àwọn ọmọ tí wọ́n ṣubú ní kóòtù yẹn, wọ́n ní drama scripted ni. Wọ́n script ẹ̀, wọ́n kọ́ fún wọn ni. Àwọn ẹ̀ wọ́n ti di Lateef Adédìméjì. Àwọn Ọdúnládé Adékọ́lá lẹ̀ wọ́n yẹn o. Tí wọ́n ní wọ́n kọ kíní fún wọn. Wọ́n ní tó ṣe yẹn ní kóòtù yẹn, wọ́n ní wọ́n kọ́ fún wọn ni. Bí wọ́n ṣe ń ṣubú tí wọ́n ń dákú. Tí kan táwọn míì ń sunkún nínú wọn. Gbogbo àwọn ọmọ yẹn wọ́n ní acting ni everything. Wọ́n ní acting ni. Ṣé mo pé nígbà kan ni wọ́n sọ fún wa wípé acting ni EndSARS. Wọ́n ní EndSARS ò ṣẹlẹ̀. Wọ́n ní kò sí tó ń jẹ́ EndSARS pé EndSARS ò ṣẹlẹ̀ pé wọ́n act ẹ̀ ni. Eléyìí náà wọ́n ní acting ni. Ṣùgbọ́n gbogbo àwọn olóṣèlú tó máa kówó jẹ, tó máa dákú ní court, ìyẹn ò kì í ṣe acting. Àwọn I am in pain, I am in severe pain. Àwọn yẹn ò kì í ṣe acting. Ṣùgbọ́n tọmọ tálíkà bá ṣe acting ni. Ní Nàìjíríà, ikú tó bá pọmọ tálíkà acting ni. Ọmọ tálíkà tí ìyà bá jẹ acting ni. Gbogbo àgbákò tó bá ṣe ọmọ tálíkà Nàìjíríà acting ni. Ó mà ṣe o. Ó mà lágbára o. Ẹgbà tí rògò àti wọ́. Bàbá Ẹgbẹ́tókun. Ẹ má bínú sir. I know you will have traveled so much. Ṣé so much ni kí n pè torí mi ò gbóyìnbó. Mo pẹ́ tí máa lọ sáwọn ìlú kọ̀ọ̀kan dáadáa. Ìlú tó ń ṣiṣẹ́. Irú àwọn ọmọ yìí. Ṣé ẹ wò pé ó yẹ kí rehabilitation center wà? Tí ó lè bá ṣẹlẹ̀ kí wọ́n rehabilitate àwọn ọmọ yìí. Ká tó lọ sí next video. Ẹ jọ̀ọ́ yín tẹ́ bá fẹ́ ọkọ, tẹ́ fẹ́ ìyàwó, tẹ́ fẹ́ olólùfẹ́, tẹ́ fẹ́ olùbádámọ̀ràn, ẹ bá mi kàn sí iléeṣẹ́ Renniks Connect kí wọ́n connect yín mọ́ àwọn tó jẹ́ olólùfẹ́ òtítọ́. Àwọn máa ṣe background check up fún wọn. Àyè pé mo fẹ́ lọ gbálágbájá kò sí ńbẹ̀. Àwọn tó jẹ́ olólùfẹ́ òdodo. Ẹni tí àrùn kan máa ń ṣe lára ní àgọ́ ara, ẹ kàn sí iléeṣẹ́ Renniks Reshape. The same phone number ni òun lẹ́ ń wò lójú àgbàgbé yẹn. Ẹ kàn sí wọn, ẹ bá wọn sọ̀rọ̀. Ká máa dágbé, ká máa dá Ọlọ́run má jẹ́ ń ti àdáni kan jẹ́, àdáni kan mú, àdáni kan gbé nù pálọ̀ bí ọmọ ẹran. Lọ́mọ ẹ̀ka ṣàdánù kan gbé. Kíní yẹn máa ń sáré pààyàn ni. Many people tó kú lè ní tó pé wọn ọ̀rẹ́ ni bá sọ̀rọ̀ ni. Má wò pé mo ti lé 50. Mo ti lé 50 kí ọkùnrin wàá rí companion ẹgbẹ́ ẹ̀. Mo ti wọ 60, ẹ máa rí ẹgbẹ́ yín màmí. 70 màlẹ́mí wà, alẹ́ máa rí olùbásọ̀rọ̀.
àwọn ọmọ ti dàgbà gbogbo wọn ti kú òǹlé ẹ máa bàbá tó fẹ́ wá bá yín náà kí lóun náà lè ṣe tó nǹkan mọ́ ṣùgbọ́n ká máa bára wa sọ̀rọ̀ kọ́rọ̀ kún síyàn lọ́kàn tí ò ní sí pé yẹn kàn máa dá kárí bọnú àwọn ẹni wọ́n ní stage companionship a máa ń polówó ẹ̀ lórí page mi tẹ máa rí dáadáa Elédùmarè á pẹ̀lú wa bàbá Tinubu mo tún padà sórí ẹ̀yìn àti IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun torí mo pọ́ ọmọ Yorùbá ní tó máa ṣe rehabilitation center tí wọ́n lè kó àwọn ọmọ yìí sí tó ń rehabilitate wọn àwọn wo ni wọ́n ń lo àwọn ọmọ yìí ṣáwọn position ni ok fine wọ́n pè é lẹ́nu yànyàn ṣé bóyá kẹ́tì ẹ̀pẹ́nu yẹn dé díẹ̀ IGP ní wọ́n fẹ́ fi tálíṣì méjì àwọn ọlọ́pàá ni ìgbà àwọn ọmọ yẹn wọ́n stage ẹ ní o wọ́n fẹ́ kọ́ fẹ́ fi tálíṣì méjì àwọn ọlọ́pàá ni o bá mi Ẹgbẹ́tókun ọmọ Yorùbá nìyí Yorùbá ẹ̀ ṣe báyìí àgùntàn wa ti bájá rìn àti jẹ̀gbẹ́ àgùntàn wa ti bájá rìn àti jẹ tó jùgbẹ́ lọ ẹ ráyè wá lóde ọmọ Yorùbá ló sọ owó ilé lẹ́nu so apá àwọn náà tó ṣe báyìí bí anga Igbo náà wọ́n street ẹ̀ náà ni ó yẹ káwọn yìí gba Grammy Award ó yẹ kí àwọn ọmọ yẹn kí wọ́n gba Grammy Award if they can tó má lè perfect script wọn báyìí tí wọ́n gbé fún wọn tó lè perfect ẹ̀ báyìí tí wọ́n ṣe báyìí Ọlọ́run ọmọ yìí Ọdúnládé Adékọ́lá next one nìyẹn o ó yẹ kí wọ́n lè fún wọn ní ṣé Nollywood kódà Canada táwọn èèyàn lọ yẹn ó yẹ kí wọ́n lè lọ definitely ògo ọjọ́ ọ̀la làwọn ọmọ yìí náà ó yẹ kí ìjọba lè kún wọn lọ́wọ́ ni wọ́n kó Russia flag dání ẹ wo ẹ jẹ́ kí n play video next show ni wo sí lára ẹ̀ lẹ́nu fẹ́ sáré play video kan fún yín bọ́ sí bí o ṣé wọn náà lo má darí kan ni ẹ wá dà mí ló ok òun lẹ̀ ń wò yẹn sọ̀rọ̀ ẹnu ẹ ayé ò ní mú ọ sí sọ̀rọ̀ ẹnu ẹ ayé ò ní mú ọ sí múni kì í mórìṣà ó yá fẹ́rí dark man sọ̀rọ̀ ẹnu ẹ ayé ò ní mú ọ sí. Now this boy 10 years old boy, right? Me and this boy dey side cell. Apparently these are the boys that the Tinubu government arrested that they were flying Russian flag. All these children where you see like this now, they go prison because they could not secure bail for them. They are going to the prison now. They could not secure bail for them. Now the question is this: what does this boy know about flag? This boy does not even have a basic education, let alone knowing that he flew a flag. So you are charging all these kids for treason. Me, I just came out of cell, and I was with them. That's the craziest part. This morning I was going to pee when I woke up. I was going to pee when I saw this boy. I was like, these boys are children. So now we came to court. They could not grant their bail. They have adjourned the case. So where are they going to sleep? They are going to sleep inside the cell again. And already they stayed for more than 90 days. Today is the 93rd day. 93 days for all the children. See them everywhere. Today is the 93rd. This one boom. This one don't leave. Which food? This one don't leave. See everybody. And all the way from Kano. Where they carry from? Yes. From Kano. Brought them from Kano to Abuja. Where's their parents? Their parents now go they cry. Nobody. See them. All these are kids. 10 years old. How old are you? And the best condition. 14 years. All of them are less than 17 years old. It's crazy. It's crazy and it's not fair. Come on. Come on. This is crazy. Come on. Baba Tinubu, come on. IGP, Inspector General of Police, Mr. Káyọ̀dé Ẹgbẹ́tókun, come on. Tó bá script ẹ̀ fún wọn. Alápá àwọn ọmọ yẹn, ṣé wọ́n script ẹ̀ ni? Wọ́n gbé wọn láti Àbújá, láti Kánò, wá sí Àbújá. Baba Tinubu,
wọ́n wá ní George sá lọ jẹ́bóbìnrin ni kò ṣe dúró kó fèsì àwọn ọmọ yẹn yet wọ́n ní káwọn ọmọ yẹn lọ mú 10 million naira wá fún bail. Ibo ni kí wọ́n ti rí tí àwọn òbí wọn bá ní 1 million naira lákàǹtì àwọn ọmọ yóò ní bọ́ta ṣe protest kàtẹ́ nípa ọ̀kan ni wọ́n lò wọ́n take vulnerability wọn as opportunity láti destabilize Nigeria gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ. Tí ìyá wọn bá ní 1 million naira lákàǹtì wọn ò ní bọ́ta ẹ wo bí wọ́n ṣe gbẹ ẹ̀rí kùn wọ́n sálẹ̀ ikùn wọn ti ń yọ ródóródó ikùn wọn ti ń rí ródóródó ń sálẹ̀ apá ti ṣe báyìí. Ìyá mi kò ní owó tó lè fi wọ mọ́tò láti ìjọ́ tó ṣe yẹ́rìn yẹn ìyá mi ò ní owó láti wọ mọ́tò láti Kaduna àbí Kánò wá sí Àbújá torí ìyá mi gan olówó tó máa fi jẹun. Ojú àwọn ọmọ yìí pé wọ́n ń béèrè fún ẹ̀tọ́ wọn wọ́n ń béèrè fún ráìtì wọn tó bá wá ṣe tó bá kù díẹ̀ káàtó tẹ́ bá tó wá ṣe ní wípé gẹ́gẹ́ bí pé bẹ́ẹ̀ ṣe fọ́lẹ́ Sunday Igboho pé kán lọ pa àwọn ọmọ yìí náà sì bẹ́ẹ̀ ni pé wọ́n ní kán lọ pa wọ́n ni wọ́n lò 93 days nínú ẹ̀wọ̀n àwọn ọmọ 12 13 14 years kí làwọn ọmọ yìí mọ̀ nígbà tó rí báyìí tẹ́ bá pe àwọn ọmọ ìpè ẹ kó wọn síbì kan ẹ fún wọn ní jíjẹ ẹ fún wọn ní mímu ẹ béèrè ọ̀rọ̀ ní ẹnu wọn àwọn ọmọ yìí wọ́n á jẹ́wọ́ o problem tẹ́ ní Nàìjíríà nìyẹn o àwọn ọmọ ìyá ẹ ti àṣìṣe lélẹ́yìí o àwọn ọmọ ìyá jẹ́wọ́ ìmọ̀ pé inú àwọn ọmọ àdùn náà ni pé wọ́n lè ṣàṣìṣe yẹn ló dáa ẹ̀jẹ̀ ń ṣìṣe yẹn náà ló dáa. These children will have tell you bí ṣu ṣe kún bí ọ̀bẹ ṣe pa nǹkan tó ṣẹlẹ̀ they will have tell you everything. Wọ́n ṣàlàyé fún yín ẹ tó fún wọn flag kódà ẹ lè ṣùgbọ́n ìmọ̀ pé tó bá tiẹ̀ fún yín ní details àwọn tó fún wọn ní flag ẹ lè ṣe nǹkan kan ẹ lè ṣe nǹkan kan. Nàìjíríà ọmọ táníkà nìkan ló máa everything ayé máa ń jẹ́ stage ọmọ táníkà tí wọ́n gbé stage ni ọmọ táníkà tí wọ́n fìyà jẹ stage ni ọmọ táníkà tí wọ́n pa ní Lekki toll gate stage ni ọmọ táníkà tí wọ́n lọ sí ẹ̀wọ̀n 93 days yìí wọ́n ti dáhùn padà sẹ́wọ̀n o 10 million níbo náà ti fẹ́ rí. Ìrònú àwọn ọmọ yìí ló máa pa ìyá mi ntóbìnrin wà fún nìyẹn ẹ kàn ń pa àwọn obìnrin ilẹ̀ Nàìjíríà díẹ̀díẹ̀ obìnrin tí wọ́n jí gbé obìnrin kan ló bí ọkùnrin tí wọ́n jí gbé ọkọ obìnrin kan ni ọmọ obìnrin kan ni gbogbo everything ẹ̀dẹ̀ ńlẹ̀ ń ka Bible ẹ̀ ń ka Kùránì níbi tí Ọlọ́run ti ṣàlàyé fún yín pé obìnrin ohun ẹlẹgẹ́ ni ẹ̀kẹ́ wọn gbogbo ìlú tí obìnrin bá ti ń sunkún àgbákò máa ń ṣe wọ́n nílùú yẹn ni ṣé àgbákò tí wàá ṣe Nàìjíríà báyìí ṣé ohun tó ń ṣe Nàìjíríà sì ṣé kò tí wàá kọjá àgbákò báyìí for how long lè máa continue báyìí ṣé bẹ́ẹ̀ ṣe máa ṣe lọ lélẹ̀ kò wá ṣe tó lè bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ kò sí ọ̀rọ̀ tẹ́ lè bá wọn sọ now ẹ tún wá kó wọn sí ibi tí wọ́n ẹ wá kó wọn mọ́ àwọn àgbàlagbà kí ni wọn lè bá pàdé nínú ẹ̀wọ̀n tó máa bá àgbàlagbà dòdì pàdé nínú ẹ̀wọ̀n ṣé kò ní dòdì àwọn ọmọ yẹn no ṣé kò ní dòdì àwọn ọmọ yẹn àwọn ọmọ yẹn wọn tí ojú wọn ti rí ẹnu wọn ò ní lè ròyìn láéláé tán they will live with the trauma till the end of their life. Ẹ ti gbin hatred ẹ ti gbin ìkórira ó ti ẹ̀dá bẹ́ẹ̀ tí wọ́n ń gbà ẹ̀ máa ṣòkò bá wọn jà ẹ̀ máa ṣòkò bá wọn jà fúnra wọn náà mọ̀ fúnra wọn lóògùn jẹ Yorùbá Nation máa ṣòkò bá wọn jà Yorùbá Nation ẹ̀ máa ṣòkò bá wọn jà fúnra wọn náà mọ̀ fúnra wọn lóògùn jẹ ẹ̀ máa ṣòkò bá wọn jà ká má ṣòkò bá yín jà because àwọn ọmọ yẹn no matter n tẹ́lẹ̀ padà ṣe fún wọn
mo tẹ́ ṣe fún wọn yìí ó máa wà ní orí wọn títí láéláé. Yorùbáwùyí má ní mi ò bẹ̀rù ẹni tó jù mí lọ torí kò sú ọ̀pọ̀ ibi tí mo dé ibi tó dé lẹ́nìí èmi ò lè débẹ̀. Olówó jù mí lọ ni mo lè padà lówó jù ẹ lọ lọ́la. Èmi máa bẹ̀rù àwọn ọmọ tí wọ́n ẹ̀ṣẹ̀ ń bọ̀ lẹ́yìn torí wọ́n padà ibi tèmi dé lẹ́nìí wọ́n padà ju èmi náà lọ. Tó bá lọ 100 ọdún láyé kò sú ọ̀pọ̀ àwọn tó ń bọ̀ lẹ́yìn wọn nílò 120. Tó bá fi gbogbo ilé ayé ìkówó jọ kò sú ọ̀pọ̀ àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ẹ̀ wọn ò ní ṣẹ́ owó yẹn sí kọ́ìnsì. Dangote ṣiṣẹ́ lábẹ́ ẹnìkan rí. Tíṣà kan mú ẹgba tó ná Tinubu rí. Ó mọ ABC ó yá tẹ́wọ́ ẹ. Tí tíṣà yẹn bá dúró lẹ́rìn tó bá gbọ́ pé Tinubu ni ọmọ tó ń fún lẹ́gba nídìí nígbà yẹn tó sọ pé kọ̀ díẹ̀ síbí kọ̀ díẹ̀ síbí. Kí ni tíṣà yẹn máa sọ lọ́jọ́ èní? Ṣé tíṣà yẹn ti débi tí Tinubu dé? Òpin oyè Nàìjíríà àbí I don't know òun ni president even though only limited time but president general among the nation the first citizen of Nigeria today is President Tinubu. Teacher tó kọ́ bí wọ́n ṣe máa sọ òyìnbó teacher yẹn ó lè má jẹ́ chancellor àdúgbò wọn rí. Àwọn ọmọdé trauma ẹ̀ máa wà ní orí wọn títí láí. Ẹ ti kọ́ wọn ní nǹkan tí wọn ò fẹ́ jẹ́. Tí àmọ́ yìí bá bọ́ta tí mi ni wọ́n bá dé tó pé ìyá àwọn ti kú nípa ìrònú tàbí ìyá àwọn ti di aláàárẹ̀ kan nípa ìrònú àwọn ọmọ tó wà ní sẹ́kọ̀ọ́ wọn máa ń le burúkú ni wọ́n máa ń sẹ́wọ̀n gan. Tó bá pe àwọn ọmọdé ìsíbi iṣẹ́ boko ṣọ́ máa ṣe àbí wọn ò ní ṣe. Ayé ìgbà tí wọ́n máa ṣe wọ́n ní ó yá bọ́ síbí kúnlẹ̀ káwọ́ ẹ̀ sókè. Àti rí àwọn ọmọ 2 years. Mommy calm down. Mommy calm down. Mommy please. I just want to talk to you. Mommy I love you. Mommy I say you should calm down. Àwọn ọmọ ọdún méjì tí ń sọ bẹ́ẹ̀. Àwọn ọmọ ọdún méjì tí ṣé fẹ́ pa mí ni ó yẹ kúkú pa mí ó yẹ lọ́mọ́dé ó yẹ pa mí. Gbogbo wa lè máa wo kí ni ẹ̀ka máa rẹ́ nǹkan máa rí bí fọ́ọ̀n. Lọ́dọ̀ mi Yorùbáwùyí kò dàbí kò lóòótọ́ ó fọ́ọ̀nì but ó ju bó ṣe fọ́ọ̀nì yẹn lọ. Elédùmarè ń kàn sí wa ó ránṣẹ́ sí wa láti ẹnu àwọn ọmọ kéékèèké yẹn. Ayé máa tán ni. Lọ́tọ̀ máa fi rí 10 years nísìn bí ọmọ oṣù mẹ́fà lọ́wọ́ máa sọ̀rọ̀ tí ò ní jọjúmọ́. Ayé àtijọ́ tó máa tí èèyàn kan bá kú ládùúgbò tó bá rán yín iṣẹ́ lálẹ́ ẹ̀ nílé lọ ẹ̀rù wà wọ́n máa jáyà ní nǹkan sí ọ ni ìwọ lọ pa ni. Àwọn ọmọ tí wọ́n ti ń dúró níbi tí wọ́n ti ń gé orí èèyàn wọn ò rí sí nǹkan kan mọ́ ojú wọn ń dá. Ó lè máa continue báyìí ni ẹ mú àwọn ọmọ yìí ní ọkàn lé. Ó dà bẹ́ẹ̀ ẹ sọ wọ́n di Mósè díẹ̀díẹ̀ ni. Mo mọ̀ pé lẹ́yìn pé wọ́n ní Ọlọ́run rán Mósè níṣẹ́ nínú Bíbélì àti Kùránì pé kó lọ kọ́ àwọn Ísírẹ́lì kú o. Ohun tí Mósè náà rí ní àgbàlá Fáráò nígbà tó wà ń bẹ̀ ó pọ̀ pẹ̀lú ìkanra tí Mósè àfìfì kanra jẹ́ iṣẹ́ yẹn tó máa pe àwọn ìkan wá join ní agbésùmọ̀mí lọ́la. Tí mi bá wo trauma tó go through níbi tẹ́ tí wọ́n mọ́ àbí tí ìyá àbí bàbá ẹ̀ go through nígbà tí ò sí ilé 93 days. Báwo làwọn òbí wọn ṣe fẹ́ wá wò wọ́n lọ́yà kan dẹ̀ bọ́ta ó láwọn ọmọ kéékèèké tẹ́ ń rí yẹn ó ní wọ́n wá kí àwọn loved ones wọn ni abẹ́ ẹ̀rọ Ọlọ́run wọ́n wá kí àwọn èèyàn wọn ní bẹ́ẹ̀ ni wọ́n jọ bẹ́ẹ̀ lóòótọ́. Ẹ dákùngbà tán ti ẹ̀ ń kó àwọn ọmọ ẹ̀ sínú mọ́tò àwọn ọlọ́pàá tán kó àwọn ọmọ ẹ̀ báwọn náà ṣe kó wọn báwọn náà ṣe mú wọn. Ọmọ ìyá mi ṣé wá rí pé ó ti yóbóró yòbó ń sìn mọ́ Nigerian government lọ́wọ́. Ṣé wá fẹ́ Yorùbá nation ń sìn àbó fẹ́ Yorùbá nation? No mo ń bèrè ni
So fẹ́ Yorùbá nation sìn àbó fẹ́ Yorùbá nation because àwọn ọmọ yìí tó máa kúrò ní ẹ̀wọ̀n tí wọ́n wà yẹn kò sí hospital tó máa kó wọn lọ o àbí hospital wà tó máa kó wọn lọ báwo ló ṣe fẹ́ kó ń bẹ̀ náà 10 million àwọn làwọn 76 wọ́n ní kó 760 million 760 million. Ẹgbẹ́ kan ló wà pẹ̀lú àwọn kan tó rí nísìn jọ má bínú mo mọ̀ pé mi ì nice mo mọ̀ pé ọ̀rọ̀ ẹnu mi máa ń le jù mo mọ̀ pé ẹ̀ láìkì mi ṣùgbọ́n ọgbọ́n àtẹ̀kọ́ wò lẹ rí kọ́ nínú àwọn show tí mo mú wá fún yín watching this show báwo lẹ ṣe feel ṣé ẹ wò pé yẹ ká dá dúró where we have the intelligent people tó máa lè rúùlù wa where we have àwọn abiyamọ òtítọ́ àtòdodo tó máa lè rúùlù wa even àwọn àgbàlagbà wa tó pé wọ́n ti bájárì wọ́n ti jẹ̀gbẹ́ many of them ti ń dín nǹkan míì where we have people tó máa orientate wọn bí a máa kọ́ rehab fáwọn náà pé báyìí lèèyàn ṣe ń ṣe láyé ibi táyé dé dúró lélẹ́yìn eléyìí ń sọ̀rọ̀ àbí wọ́n ti ní dementia ni ó ń jọ dementia lójú mi ni o because ọ̀rọ̀ yẹn kò fẹ́ rí kò fẹ́ dàbí òótọ́ bí mo ṣe ń wò kò fẹ́ dàbí òótọ́ ó ń jọ bí ẹni wípé kankan ti ń ṣẹlẹ̀ Yorùbá nation lèmi fẹ́ Yorùbá nation ni mo fẹ́ bá Tinubu gbogbo àgbáyé ni wọ́n rí fídíò yìí ó dùn mí pé Yorùbá ló wà lórí àlééfà Yorùbá Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí lèmi ń jẹ́. If you are seeing this my show for the first time ẹ má gbàgbé láti tọ thumb up lórí show yìí ẹ má gbàgbé láti share fáwọn èèyàn ẹ ń share fi ń assist wa ni tẹ bá láì nǹkan tí mo sọ you know I always put that èmi máa sọ yẹn sí show mi tẹ bá pè tí mo sọ yẹn láìkẹ ẹ lè tẹ thumb up lórí ẹ kò kí n ṣe by force tẹ bá wò pé ó yẹ kí àwọn èèyàn gbọ́ nǹkan tí mo sọ yẹn ẹ lè bá mi share tẹ bá wò pé ẹ ti ń wo show mi ẹ dẹ̀ ń gbádùn mi ẹ kàn wá tẹ subscribe button yín kẹ wá tẹ notification bell yín sí all tó bá pàtàkì kọ́kọ́ tẹ ẹ̀wò náà ní tẹ̀lé gbádùn ẹ̀ èyí náà ṣe bẹ́ẹ̀ lórí ètò Yorùbáwùyí lórúkọ tèmi Yorùbáwùyí ni mò ń jẹ́. If you are seeing me for the first time I am the one and only Akalolu of Yoruba land adáwọ̀nlẹ̀ Yorùbá ọmọ ìjọ ọmọ lọ́yọ̀ lóyè tí ò pé méjì abẹni ọmọ òṣèré pààrọ̀ ẹni tó máa parọ́ tiwa ẹni pé òun àdéwájú federal government tó bá tó wá sáìn ní ẹ̀ tó àwọn gọ́ọ̀mẹ̀ntì tó wà ń bẹ̀ nísìn Adéwájú Elédùmarè that is to say a kú bí 99 times ajé ògún gbọ́ ìní sọ́jú bẹ́ẹ̀ lọ for now ẹ bẹ̀rù Ọlọ́run o see you on my next show I love you bye bye.